The rise of a new Fuji star. Àrògún ni wọ́n sọ pé ó fi jọ Barusati. Àgbájélọ́lá ọmọ ìyàwó ológun. Bẹ́ẹ̀ ni ó fi mọ̀ ń làákàyè tó dọ́ṣọ̀ dáadáa jọ Saheed Òṣùpá. Ọmọ Látòkunbọ̀ tó kọrin Fuji títí tó fi dọ̀bọ̀ orin mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà tó sọ pé ká kọrin ká fakò mú òkun ẹ̀ yọ. Wọ́n ní ẹ̀gàn ló fi jọ Ṣínà Àkànní. Ọ̀gá olórin wà Scorpido. Òkìkí Bright ṣèkìní yẹn fún wọn jọ̀ọ́. Òkìkí ta ní lè sọ bọ́lá ó ṣe rí, ẹgbọ́n náà ta ní lè sọ bọ́lá ó ṣe rí, èèyàn tó bá mọ̀ ńlá o ẹni kó jáde wá sọ, ẹni tó bá mọ̀ ńlá o kó jáde wá sọ o, because ẹni àná ti fi ìṣẹ́ṣẹ́ bí ẹni máa kú, ẹni ẹni tí fi àjẹ́ bíi pé kò lára, ọ̀la lè sọ̀dọ̀ lọ́la kó tún wà láàrẹ̀ pẹ̀tẹ́, ta ní lè sọ bọ́lá ó ṣe rí. Bright ta ní lè sọ bọ́lá ó ṣe rí, èèyàn tó bá mọ̀ ńlá o ẹni kó jáde wá sọ, ẹni tó bá mọ̀ ńlá kó jáde wá sọ, ẹni àná ti rọ lọ́rọ̀ tó jólówó, ẹni èdè tí là tó jọ lọ́la lè ní irú wọn lẹ̀ bá sọ fún wípé kán bẹ̀rù ọ̀la, ta ní lè sọ bọ́lá ó ṣe rí, èèyàn tó bá mọ̀ ńlá o kó jáde wá sọ, ẹni àná ti rọ lọ́rọ̀ tó jólówó, ẹni èdè tí là tó jọ lọ́la lè ní irú wọn ni ẹ sọ fún pé kán bẹ̀rù ọ̀la o, torí ọ̀la léwu gan, kò ní léwu fún gbogbo wa. Òkìkí ohun tó yẹ kókò bó bọ̀ kó bó bọ̀ ẹ̀yin ara, ó lóun lè bọ́gbà bẹ́rẹ̀ ò lókùnkùn ọ̀rọ̀ mi kó mi àjòwé o, ọmọdé ò gbọ́dọ̀ sọ pé ẹnu àgbárùn òkàgbà náà má ṣe rọmọdé jẹ mọ́, tó rọwọ́ ọmọdé ò tó pẹ̀pẹ̀ tàgbà náà ò wọ kẹgbẹ́, ọmọdé ń bọ̀ wá dàgbà lọ́la o. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. TV, Alore TV, nílé nínú òkúri, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó,